A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ olùpolongo ìbò fún Peter Obi àti igbákejì rẹ̀ Dati Ahmed níbi ìdìbò ààrẹ ọdún tí ó kọjá lábẹ́ òṣèlú Labour tí wọ́n pe àpèdà rẹ̀ ní Obidati ti ṣe àfihàn wípé àwọn ná iye tí ó lé ní n744,500,000 fún ẹ̀sùn nílé-ẹjọ́ lórí èsì ìdìbò ààrẹ ọdún 2023. Bákan náà ni iléeṣẹ́ yìí ní àwọn rí ìrànlọ́wọ́ owó tí àpapọ̀ rẹ̀ jẹ́ n595,976,994 lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè. Alága fún ìgbìmọ̀ ìkówójọ ìpolongo ìbò Aisha Yesufu ni ó sọ eléyìí di mímọ̀ lónìí níbi àgbékalẹ̀ ìjábọ̀ àkọọ́lẹ̀ report presentation. Ó ní ìṣirò àti ìjíhìnrere ṣe pàtàkì. Ìdí nìyí tí àwọn ṣe ní kí ará ìlú ṣe àtìlẹ́yìn owó kí àwọn lè padà wá jábọ̀ bí wọ́n ṣe ná owó wọn ní ọ̀nà tí ó tọ́. Bí wọ́n ṣe dúpẹ́ lọ́wọ́ ará ìlú fún àtìlẹ́yìn wọn nípa ti ara àti nípa ti owó cash and kind. Ó ní bákan náà ni àwọn rí mílíọ̀nù 8 náírà gbà lọ́wọ́ olùdíje fúnra rẹ̀ Peter Obi. Ó ní oríṣiríṣi ẹgbẹ́ ni àwọn dá sílẹ̀ láti lè ṣe àtìlẹ́yìn fún káàkiri ìpínlẹ̀ mẹ́rìndínlógójì orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìkéde nípasẹ̀ iléeṣẹ́ ìròyìn, ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aisha tẹ̀síwájú wípé ó wu àwọn láti lo iléeṣẹ́ amóhùnmáwòrán ṣùgbọ́n owó rẹ̀ ga ju ara lọ, àwọn sì fẹ́ ṣọ́ owó ná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Anambra lónìí ọjọ́ 15 oṣù kejì lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ ìdàgbàsókè ìjọba ìpínlẹ̀ Awka Capital Territory Development Authority (ACTPA) ya wọ ọ̀dọ̀ àwọn oníṣòwò ìwé ìròyìn vendor láti ba àwọn ìwé ìròyìn tí wọ́n ń tà jẹ́ tí wọ́n tún lù wọ́n ní àlùbọ́lẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìjọba kò fẹ́ kí wọ́n máa ta ìwé ìròyìn lójú pópó. Lára àwọn ìwé ìròyìn tí wọ́n bàjẹ́ la ti rí The Nation, The Sun, Vanguard, Punch àti The Guardian. Bákan náà ni wọ́n ṣe ìkọlù sí ará àdúgbò ní gbajúgbajà Aroma Junction bí wọ́n ti ba POS machine vendor jẹ́. Ìgbésẹ̀ ikọ̀ ACTPA yìí ló mú kí àwọn èrò ojú ọ̀nà máa gbé ikọ̀ ìjọba yìí ṣépè bí wọ́n ṣe ń kọjá lọ. Ọ̀sẹ̀ tí ó kọjá ní irúfẹ́ ìwà ìkà láti ọ̀dọ̀ ikọ̀ agbófinró pe àkíyèsí àwọn aṣòfin bí wọ́n ṣe pinnu láti gbé ìgbésẹ̀ láti pèsè ọjà kéréje fún àwọn oníṣòwò ìwé ìròyìn láàrin ìpínlẹ̀ kí wọ́n lè dẹ́kun títa ọjà lójú pópó. Nígbà tí wọ́n kàn sí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni ó ti sọ fún akọ̀ròyìn wípé òun kò gbọ́ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ yìí bí ó ti ṣèlérí láti kàn sí olórí àjọ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti pinnu láti fòpin sí tẹ́tẹ́ títa sport betting lórílẹ̀-èdè bí wọ́n ti rọ àjọ tó ń ṣàmójútó tẹ́tẹ́ National Lottery Regulatory Commission NLRC kí wọ́n tẹ̀lé òfin tẹ́tẹ́ fún ti ọdún 2005. Ìgbésẹ̀ yìí wáyé látàrí gbígba àbá tí aṣojú-ṣòfin Kelechi Nwogu láti PDP ìpínlẹ̀ Rivers ní ilé ìgbìmọ̀ ìlú Àbújá dá lónìí. Síwájú àkókò yìí ni iléeṣẹ́ ìròyìn náà jábọ̀ wípé láàárín 60 mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè tí ọjọ́ orí wọn wà láàárín ọdún 18 àti 40 ni wọ́n ń ta tẹ́tẹ́ lórí eré ìdárayá sport betting. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Nwogu, àìkọbiara sí òfin yìí ti fa ìṣòro bíi àìsàn ọkàn, ìpòrúru, àìsàn ọpọlọ mental health, àìsàn ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ó tún fa ìpínyà láàrin lọ́kọ-láya, ọ̀rẹ́, ẹbí látàrí irọ́ pípa àti olè jíjà. Ìṣòro ilé-ẹjọ́ àti ìpàdánù iṣẹ́ níbi àpọ̀jù gbèsè tàbí ìjákulẹ̀.
Ó ní tẹ́tẹ́ ti ṣe àlékún ìwà ọ̀daràn tí òmíràn ti yọrí sí ìṣekúpa ara ẹni. Ó wá tẹnumọ́ ìdí fún ìtanijí láti dènà ipa tí tẹ́tẹ́ ń ṣe láwùjọ. Ilé ìgbìmọ̀ gba àbá yìí bí wọ́n ṣe rọ ilé-iṣẹ́ ìjọba lórí ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ láti ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ipa aburú tí tẹ́tẹ́ ń ṣe láàárín àwọn ọ̀dọ́. Wọ́n ní kí wọ́n sì jábọ̀ padà sí ilé ìgbìmọ̀ láàárín ọ̀sẹ̀ 4 fún ìgbésẹ̀ tí ó kàn. Ilé-iṣẹ́ ìròyìn NAN jábọ̀ ìwádìí láti ọ̀dọ̀ àjọ National Lottery Trust Fund bí wọ́n ti ṣe àfihàn wípé ó lé ní 65 million ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ta tẹ́tẹ́ tí wọ́n sì ń ná tó $15 lójúmọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìlú Ìlọrin ti pàṣẹ lánàá wípé kí wọ́n fi àwọn afurasí 13 tí wọ́n lọ́wọ́ nínú ikú Olúkòro ti Ìkòrò ní ìjọba ìbílẹ̀ Èkìtì Ọba Olúṣẹ́gun Àrẹ̀mú Cole sí ọgbà ìwàtúnṣe ní ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Àwọn afurasí wọ̀nyí ni wọ́n ń jẹ́jọ́ lórí ẹ̀sùn ìlẹ̀dí-àmọ̀pọ̀, ìpànìyàn, ìjínigbé àti jíjẹ́rìí èké tí ó lòdì pẹ̀lú ìjìyà nínú lábẹ́ òfin ìpínlẹ̀ Kwara, orílẹ̀-èdè Nàìjíríà àti òfin ìjínigbé fún ti ọdún 2010. Orúkọ àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ni Godwin Jacob Olúwofẹ́lá, Oyèbánjí Adéfọlálù Ayọ̀délé, Tẹ̀wàsí Francis, Babátúndé Samuel, Godwin Joseph, Issa Number àti Miracle Solomon. Àwọn ìyókù ni Abraham Kẹ́hìndé, Mohammed Bello, Mohammed, Hamadu Umar àti Mohammed Dankai. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí ó kọ́kọ́ ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá Eruku lórí ikú Olúkòro tí orúkọ rẹ̀ ń jẹ́ Àrẹ̀mú Adéyẹmí sọ wípé àwọn afurasí yìí na ìbọn sí òun nígbà tí òun fura sí ìrìnsí wọn láyìíká ọmọ rẹ̀ ọkùnrin. Ó ní ọmọ rẹ̀ yìí sá mọ́ wọn lọ́wọ́ gba ẹ̀yìnkùlé kí wọ́n tó tẹ̀síwájú láti lọ pa ọba, jí ìyàwó rẹ̀ gbé àti ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mercy. Ọlọ́pàá abánirojọ́ Abdullahi Sanni sọ fún ilé-ẹjọ́ ẹ̀sùn tí ó tẹ̀lé ìwádìí ọlọ́pàá bí ó ti rọ adájọ́ kí ó fi àwọn afurasí sí àhámọ́. Nínú ìgbẹ́jọ́ ni adájọ́ májísírèètì Ìyáàfin Monísọ́lá Kamson ti pàṣẹ kí wọ́n fi àwọn afurasí sí àhámọ́ ọgbà ìwàtúnṣe Ìlọrin títí di àsìkò ìgbẹ́jọ́ mìíràn tí yóò wáyé ní ọjọ́ 5 oṣù kẹta ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yan Dókítà Mansour Kabir gẹ́gẹ́ bí alága tuntun fún ìgbìmọ̀ àjọ tó ń bójútó oúnjẹ àti egbògi olóró lórílẹ̀-èdè (NAFDAC) bí ó ṣe ṣe àtúnyàn akàwé-gboyè Mojí Adéyẹyè gẹ́gẹ́ bí aláṣẹ Chief Executive Officer. Bákan náà ni ó yan adarí gbogboògbò tuntun fún àjọ tó ń ṣàmójútó àjàkálẹ̀ àrùn NCDC Dókítà Ọlájídé Idris tí ó fi rọ́pò akàwé-gboyè Ìfẹ́dayọ̀ Adétífá. Idris bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ 19 oṣù kejì ọdún 2024. Nínú àtẹ̀jáde ni amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrìngélálé ti ṣe ìkéde yìí lónìí bí ó ti ṣe àkọlé rẹ̀ ní Ààrẹ Tinubu bu ọwọ́ lu àyípadà adarí àjọ ẹ̀ka ti ìlera àti ìgbáyégbádùn ará ìlú. Ẹ̀ka ètò ìlera 8 ni ààrẹ ti bu ọwọ́ lu àwọn alága, lára wọn ni Ọ̀jọ̀gbọ́n Abba Zubairu àti Dókítà Saleh Yuguda gẹ́gẹ́ bí ara ìgbìmọ̀ fún National Blood Service Commission. Ìyànsípò wọ̀nyí wáyé látàrí ìpinnu ìjọba láti sọ ètò ìlera di ojúlówó tí kò ga jàrà lọ lábẹ́ ìṣèjọba rẹ̀, kí ó sì lọ pẹ̀lú ti ilẹ̀ òkèèrè. Ìgèlálé fi kún un wípé àwọn olóyè tuntun yìí ni ààrẹ ń retí kí wọ́n ṣe ìgbélárugẹ ètò ìlera fún àǹfààní ọmọ orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Síwájú ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ondo, Gómìnà Lucky Ayédatiwa ti sọ wípé ìwúrí ni ìbá jẹ́ fún olóògbé Gómìnà Rotimi Akeredolu láti jẹ́ ẹni tí ó gba ipò gómìnà lẹ́yìn rẹ̀. Ayédatiwa sọ ní ìlú Àkúrẹ́ wípé báwo ni ìbá ṣe dùn tó
kí ọ̀gá rẹ̀ wà láyé láti rí bí òun yóò ṣe gba ipò gómìnà lẹ́yìn rẹ̀. Ó ní ó jẹ́ ìfẹ́ inú olóògbé Akérédolú kí òun di gómìnà. Ó ní Akérédolú máa ń sọ eléyìí ní gbogbo ìgbà láàrin ìpàdé wọn. Ìbá wu òun kí Akérédolú wà láyé láti rí bí òun ṣe fẹ́ tukọ̀ ìpínlẹ̀ Oǹdó. Ìwúrí ńlá ni ìbá jẹ́ fún un. Ó ní lábẹ́ rẹ̀ ni òun ti kọ́ṣẹ́. Ó jẹ́ ẹni tí kì í fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ nípa àjọṣepọ̀ tí ó wà láàrin òun pẹ̀lú Akérédolú, Ayédatiwa ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ni àwọn jẹ́, kí wọ́n má wo ohun tí àwọn èèyàn ń sọ kiri. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni àwọn jẹ́ títí dójú ikú, ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ni kò mọ èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.